àwọn ọ̀nà tí ó wà ní títìpa nìbàdàn lásìkò ìwúyè ọba Rashidi Ladoja gẹ́gẹ́ bí olùbàdàn tuntun. Gbogbo ètò ló ti tò báyìí fún ìwúyè ọba Rashidi Adéwọ̀lú Ladoja gẹ́gẹ́ bí olùbàdàn ẹlẹ́kẹrìnléníogójì ní ọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án. Lánàá ọjọ́ ìṣẹ́gun Tuesday ó ní ìgbìmọ̀ tó ń rí sí ètò ààbò fún ìwúyè ọba Ladoja fi àtẹ̀jáde kan síta. Nínú èyí tó ti kéde àwọn ọ̀nà kan tí ó wà ní títìpa àtàwọn ọ̀nà míì táwọn onímọ́tò lè gbà ní ọjọ́ ẹtì Friday. Àjọ náà tí ààrẹ ẹgbẹ́ CCII tẹ́lẹ̀ olóyè Báyọ̀ Oyèrò tó jẹ́ alága rẹ̀ mọ̀ sọ wípé títì àwọn ọ̀nà kan máa ṣe pàtàkì torí ààrẹ Bọ́lá Ahmedtinubu tó ń bọ̀ wá sí ibi ètò ìwúyè náà. Ìsìn àpapọ̀ nílànà ẹ̀sìn Kristẹni ó ní wọ́n fi sídìí ayẹyẹ ìgbadé náà ní ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ kejìléníogún oṣù kẹsàn-án. Ààfin Olúbàdàn tó wà ní Òkè Àrẹ̀mọ nílùú Ìbàdàn ilé ètò ọ̀hún ti wáyé. Ẹgbẹ́ CCII òun ló ṣagbátẹrù rẹ̀. Ọjọ́ àṣà ló wáyé ní ọjọ́ ìṣẹ́gun Tuesday tí í ṣe ọjọ́ kẹtàléníogún oṣù kẹsàn-án, èyí tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ìjọba tó ń rí sí àṣà àti ìrìn àjò afẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn èyí òun wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ìgbadé Olúbàdàn. Àgbà òǹpìtàn ọ̀jọ̀gbọ́n Tóyìn Fálọlá òun ló ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún. Ọjọ́bọ̀ ni wọ́n yà sọ́tọ̀ fún ìsìn àgbàyanu èyí tí yóò wáyé ní Civic Center Ìdí Àpẹ́ nìbàdàn. Ọjọ́ ẹtì Friday tí ń ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án gan ni Olúbàdàn tuntun yóò máa gbadé ní gbọ̀ngàn Màpó bí wọ́n ṣe là á kalẹ̀ gẹ́gẹ́ bí kọmíṣánná ètò ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bó ṣe wí nípa àwọn aṣojú ìgbìmọ̀ Olúbàdàn tó wà níbi ìpàdé tí wọ́n ti la ètò yìí kalẹ̀. Ó ní àwọn alẹ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni lára wọn ni àwọn aṣojú Olúbàdàn, Asípa Olúbàdàn tí wọ́n yàn sípò Ọba Hamidu Ajibade, Olóyè Nureni Adisa àti Olóyè Adéọlá Ọlọ́kọ̀ tó jẹ́ akọ̀wé ìròyìn fún Olúbàdàn. Àwọn míì ni kọmíṣánná àṣà àti ìrìn àjò afẹ́ àti ti ètò àwọn obìnrin, àwọn alága ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá àti gúúsù ìlà oòrùn Ìbàdàn, àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin láti gúúsù ìlà oòrùn Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ìgbìmọ̀ náà bó ṣe ṣàlàyé láti aago 2 àárọ̀ ọjọ́ ẹtì Friday ń làwọn ọ̀nà náà yóò ti wà ní títìpa o. Wọ̀nyí ni àwọn ọ̀nà tí yóò wà ní títìpa torí ìwúyè ọba Ladoja gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun ní ọjọ́ ẹtì. Ọ̀nà àkọ́kọ́ tí yóò wà ní títìpa ni oríta bẹ̀rẹ̀ sí gbọ̀ngàn Màpó tí ìwúyè náà yóò ti wáyé. Oríta bọ́ǹfọ̀tò sí ọjàba náà yóò wà ní títìpa. Ọ̀nà mìíràn tí yóò tún di títìpa ní ọjọ́ ẹtì ni oríta Ìdí Arẹrẹ sí ọjàba. Òmíì tún ni oríta Ìta Mẹ́rin sí gbọ̀ngàn Màpó. Ẹ̀wẹ̀ ìgbìmọ̀ tó ń rí sí ètò ààbò fún ètò ìwúyè náà ó ti ṣètò àwọn ibìkan táwọn àlejò yóò gbé ọkọ̀ sí kí lílọ bíbọ̀ ọkọ̀ kó lè rọrùn. Ibi àkọ́kọ́ táwọn àlejò yóò láǹfààní láti gbé ọkọ̀ wọn sí ní ọjọ́ ẹtì Friday ni ààyè ìgbọ́kọ̀sí ìjọba ìbílẹ̀ Àríwá Ìbàdàn lágbègbè Agodi. Ibòmíràn tí wọ́n tún yà sọ́tọ̀ fáwọn àlejò láti gbọ́kọ̀ sí onípápá ìṣeré tó wà lẹ́gbẹ̀ẹ́ àgọ́ ọlọ́pàá Yemẹtu, pápá ìṣeré Liberty Stadium lágbègbè Òkè Àdó. Ó ní ibòmíràn tí wọ́n tún yà sọ́tọ̀ fún ibi táwọn àlejò yóò gbé ọkọ̀ sí ní ọjọ́ Friday. Ìgbìmọ̀ náà tún wá sọ wípé àwọn ti pèsè àwọn ọkọ̀ tí ó máa gbé àwọn àlejò tó ní ìwé tí wọ́n fi pè wọ́n dání láti ibi tí wọ́n gbé ọkọ̀ wọn sí lọ sí gbọ̀ngàn Màpó tí ìwúyè náà yóò ti wáyé. Ìgbìmọ̀ náà ó wá rọ àwọn olóúnjẹ àtàwọn òǹtajà míì láti dé sí gbọ̀ngàn Màpó láàrin aago 6 àárọ̀ ọjọ́ ẹtì sí aago 7 kù ìṣẹ́jú 15 kí àwọn ọ̀nà tó di títìpa. Ìgbìmọ̀ tó ń rí sí ètò ààbò fún ètò ìwúyè ọba Ladoja gẹ́gẹ́ bí Olúbàdàn ó fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ọkọ̀ tó bá tẹ̀lé ààrẹ Tinubu nìkan òní yóò láǹfààní láti gba àwọn ọ̀nà tí yóò wà ní títìpa o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa
kí a bá tẹ notification bell láti lè máa máa wo ètò alọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run fèrè ṣiṣẹ́ mi àti yín o.